Welcome to Leka Eto Speak YouTube channel. Thanks for watching. Please don't forget to subscribe. Lovers all over the world, welcome to our YouTube channel. Ọ̀rọ̀ tá a fẹ́ discuss lénìí ọ̀rọ̀ Honourable Adébísí Àkàndé tí gbogbo èèyàn mọ̀ sí Currency. Àwọn èèyàn á tún sọ wípé kí ló dé tí mo fi Honourable sí orúkọ Alhaji Taye Currency gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé wọ́n wà lára àwọn SA Governor Seyi Makinde. So ẹni tó bá dẹ̀ ti wà lára àwọn special adviser, so wọ́n á fọ Honourable sórúkọ ẹ̀. So ọ̀rọ̀ nípa wúyéwúyé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nínú Fuji nípa àwọn àti Alhaji Pasuma, so ọ̀rọ̀ yẹn ni mú wá fún yín. So Alhaji Taye Currency wọ́n ti sọ a lot of ọ̀rọ̀, wọ́n ti yànnàná bí gbogbo nǹkan bó ṣe ṣẹlẹ̀, ìhà tí wọ́n kọ sí Alhaji Pasuma, ìhà tí wọ́n kọ sí Alhaji Saheed Osupa àti ìhà tí wọ́n kọ sí màmá Alhaji Pasuma nígbà tí ìyá wà láyé. So gbogbo ẹ̀ náà lè máa gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ ní ẹnu Alhaji Taye Currency. So wọ́n sọ̀rọ̀ nípa wípé kéèyàn máa bùkún ọjọ́ orí èèyàn, gbogbo ẹ̀ náà náà yànnàná. So and then wọ́n ní olórin, téèyàn bá ti jẹ́ olórin èèyàn gbọ́dọ̀ ní respect, èèyàn gbọ́dọ̀ wà humble, èèyàn gbọ́dọ̀ mọ téèyàn ń ṣe, àwọn ọ̀rọ̀ téèyàn yóò máa jáde lẹ́nu èèyàn gbọ́dọ̀ máa sọ ọ̀rọ̀ sọ. So because wọ́n mọ̀ wípé àwọn ọmọ aráyé especially nílẹ̀ Yorùbá, téèyàn bá sọ yé wọ́n á tààmù ẹ̀ sí ọ̀nà igba. So wọ́n ní olórin gbọ́dọ̀ máa sọ àsọyé. So gbogbo ẹ̀ náà lè máa gbọ́ lẹ́nu Alhaji Taye Currency. So ẹ̀yin tẹ́ bá ṣe ń darapọ̀ mọ́ channel ìfarabalẹ̀ kẹ́ wò ó, ẹ máa gbọ́ gbogbo àwọn bí iṣu ṣe kún bọ́bẹ̀ ṣe pa lẹ́nu Alhaji Taye Currency ẹ̀ sí gan ni. ètò tèmi ń ṣe òṣèré ni èmi ń tẹ̀lé àwọn òṣèré dáadáa, asúnmọ́ pọ̀lọpọ̀ àwọn nǹkan míì ń bẹ tá a lè sọ, àwọn nǹkan míì ń bẹ tá a lè sọ pa àwọn olórin káàkiri. Ẹ dákun, kí ló dé Àkàndé Adébísí Currency grandpa, kí ló dé tẹ̀yìn òkú mọ́jú orí yín? Kò ṣe bù mọ́ ni. Kí ló dé? Ní ìdílé tiwa wọ́n máa ń kọlà, so ẹni tí àbá ti gbà tí ojú ńlá bàbá ti wá jẹ́ ọ̀mọ̀wé, so wọ́n dẹ̀ compostry fún wọn yí pé ẹ ní láti kọlà fún mi. So ẹni tó bá mọ ibi tó ti bí mi kò jìnnà síbí fọkọ ní dáàdi wa ń jẹ́ Adébísí Dàní Adéyẹmọ. So ìyàwó mẹ́ta náà ní, obìnrin kọ̀ọ̀kan nínú ìyàwó mẹ́tẹ̀ẹ̀ta náà kọlà fún gbogbo àwa ọkùnrin tó kù. Wọ́n finú fún wa ni. Wọ́n finú? Wọ́n finú fún wa. Kí ló ń jẹ́ finú? Wọ́n kọ déètì wa àtorúkọ wa síbẹ̀. Ìtumọ̀ sí pé wọ́n kọ́ sójú. Wọ́n kọ́ sójú fún wa. Ibi ikù. Wọ́n kọ́ sí gbogbo ọmọ tí bàbá wa bí náà kọ ọjọ́ orí. Ìdílé nìyẹn tó jẹ́ pé kò sí, torí èmi ń wò pé ọ̀pọ̀lọpọ̀ onífújì àtẹni tí ó jẹ́ pé 20 years ní bẹ́ẹ̀ bá rí, òun ti wọ 25, ẹni tó jẹ́ pé 70 ni. Wọ́n ń para wọn lọ ni. Kí ló dé tó ń bùnkún? Kí ló dé? Èmi gan ọjọ́ orí tí mo tó yìí gan, mo tún wò bí pé dàbí kí n wà bí 40. Torí bẹ́ẹ̀ ni everyday jíìmù náà ní jíìmù. Ẹlòmíì kan sọ̀rọ̀ ìdarúgbó tí ò ní mínú, so àfọjọ́kọjọ́ ní for what? Bàbá, nǹkan méjì ni. Kí ló dé tó jẹ́ pé a mọ àwọn olórin kan tó jẹ́ pé fake life làwọn gbé? Kí ló dé tẹ̀yìn o? Ṣé ẹ rí pé ẹ lo fake life fún ìlú tá a wà yìí? Ọ̀làwọ̀lá téèyàn bá lo fake life wọ́n á sọ. Àtúbọ̀tálà tá a bá lo fake life fún wa nígbà tá a rí ni ò bá wọn wí. So ìlú tá a wà yìí téèyàn bá lo fake life, ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ èèyàn ni ó bo ìlú sọ̀rọ̀sọ̀rọ̀ ni. So gbogbo kan tí Taye Currency ṣe, tí Taye Currency bá sọ yìí pé òun ṣe báyìí, ẹni tó bá ní fake life yìí kó sọ síta pé fake irọ́ ló ń pa. Àrírọ́ bẹ́ẹ̀ ilé ọ̀bọ̀bọ̀ ẹ̀yin ò wá ṣe bẹ́ẹ̀ àwọn yòókù. Mò ń wò pé kí ló dé àwọn yòókù ń ṣe wáyé tẹ̀yìn ò ṣe. Èmi ò mọ̀ sí kò wọ́n fi kọ́ ìlú tá a wà yìí, ó ṣe gan jù wàhálà, bóòtú ṣe gan wàhálà. Nǹkan tí kò yẹ lómi ni pé títà ìbá lọ́gà mo kọ́lé sí Èkó, mo ṣe kíní kan o, èmi ni mo ṣe kíní kan bá. Iṣẹ́ orin gba pé kẹ́ ẹ sọ nǹkan tẹ́ ẹ tó. Kí wọ́n di ultimate, wọ́n sí ilé ọkọ́ta Aso Rock lọ́kọ́ta. Nígbà yẹn ẹni gbogbo ìlú yóò gbádùn. Pasuma nílé olókè méje kò sí gbogbo ọmọdé ṣeré. Osupa sílé Ìbàdàn àsinmi. Alhaji Sikiru Ayinde Barrister kọ́ ló ń fọ̀rọ̀ kan. Wọ́n ní gbogbo èèyàn tó bá mi débi ìsílẹ̀, àtẹnibá mi débi Ọ̀túnba Àlàọba, oyè Máwùmí Adéyẹmí káòyè yìí Máwùmí kò ní ọmọ olóye, adúpẹ́ àtọpẹ́dá, ó dìdì sí rẹ̀ kọ́. So mi ì mọ nǹkan tó ń ṣe wá
mi ò mọ ẹlòmíì tó kàn sí olórí gbọ́ olórí gbọ́dọ̀ iṣẹ́ wa ló jọ búbẹ̀ ṣùgbọ́n ẹlòmíì ò gbà yí pé nǹkan tí mi ń tọ́ aláṣẹ ni pé nǹkan tí mi ò bá ṣe mi ò lè fi kọrin. bẹ́ẹ̀ ni gbogbo àwọn tẹ́ dárúkọ nǹkan tó ń ṣe náà fi kọrin tó fi wọ́n ọ̀pọ̀lọpọ̀ míì wà tó jẹ́ pé ọ̀tẹ̀ tó àwọn ará Èkó àpámẹ́ǹtì ni wọ́n mọ̀ gbé wọn làwọn gbélé kì í sẹ́yìn mi mò ń sọ pé ó tọ́ àwọn kan nu kì í sẹ́yìn olórin gan kì í sọ olórin gan. yóò wà lù ó wà káàkiri ó wà káàkiri kíyàn máa lo fake life jáwọ́ níbi fake life ṣebí tààrà ẹni là ń bá ẹ sọ o because tó bá ti jáwọ́ bí sọ èyí tó bá ti gbà tìyẹ́ ní. ó ti tán ẹ bá gbé fake life wà ní ẹ̀pọ̀ ẹ̀ máa ti bù pé Ọlọ́run ti dá lọ́ọ̀nù. ẹni fi fake life kó bá rẹ̀ tí ò fi jẹ́ nǹkan kan dì í so ẹ má ti ẹ jẹ́ ẹ̀yin èèyàn mi lé nǹkan tó bá tó ní kó pera ẹ̀ nǹkan tó bá tó máa ń kú báyàn ni kéèyàn kẹ bá dẹ̀ ti dá ní ìta ẹ dá nílé ẹ ṣe ọjọ́ ọ̀la lẹ̀ ẹ tọ́jú ọmọ ẹ tọ́jú aya ẹ ṣe bí èsì gbọ́dọ̀ ṣe ọmọ ni ẹ dúró lé lórí. ok sílẹ̀ ló bá sọ pé Taye Currency oníhùn bàbá Yusuf mi ò ṣe fún bàbá ẹlòmíì nígbà tó ṣe fún sọ pé èèyàn sáà lè tọ́ ọmọ kó wá dìbà kó deny torí pé ó jẹ́ kankan èyí á sọ pé òun náà lòun gbọ́dọ̀ rí. kí ló dé tó jẹ́ pé ẹ̀yin mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ onífújì ní ìsìn ojú ti làdá káàkiri ẹ fi education ṣeré kí ló dé. nǹkan tó jẹ èmi níyà. kí ló jẹ yín yà bàbá. education jẹ mí yà. ó jẹ mí yà pé ìwé tí mi ká pé mo ní station mo tẹ̀ lọ pé mo ní degree mi mo á ti jù báyìí lọ náà ebi ìjọba ni wá. ẹ wá rí i pé kò sọ kankan náà àwọn ọmọ yín tí ò ní kàwé. mi ì ní gbà ní téèyàn bá fẹ́ tàn mí gbowó kó lọ́mọ fẹ́ lọ sùn máa dúró. bàbá kí wàá ló dé tí ẹ̀ yìí ṣe àṣehàn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó bá sọ̀rọ̀ wọn screenshot ẹ̀ tó bá ṣe nǹkan kan ẹ̀yìn kan ẹ̀ ṣe nǹkan ẹ̀ kàn dákẹ́ ẹ̀ ní sọ. àṣehàn tẹ́ ní mi ò ṣe inú mi dùn kẹsàn ọdún bẹ́ẹ̀ olóòtú ẹlòmíì ti sọ mí dáhùn lórí ọ̀rọ̀ ẹ̀ ẹ bá gbọ́ ó láwọn gan ni o kò fẹ́ náwó ni kò fẹ́ nígbà tó kó tẹ́lẹ̀ ìgbà ra mọ́tò tó bá fún yẹn lówó ojú ayé ni ó ti fún yẹn mi ò mọ̀ sí bẹ́ẹ̀ ra mọ́tò fún yẹn ojú ayé bẹ́ẹ̀ ṣe orin kan fún yẹn ojú ayé kò gbá níbi ìgbà ó kè sí máa ní pé mo fẹ́ nìkan lówó ṣe constituency ti ọmọ mi ti jáde gan ṣé ààrẹ ẹni tí ó wà sọ̀rọ̀ mi ṣùgbọ́n ẹlòmíì ò lọ́pọ̀ ẹ tó bá lọ́pọ̀ tí nígbà tí bá wá ṣe fún tí bá gbé sórí Facebook wọn ni ò rí so ẹlòmíì wá sílé tí a máa sọ fún yẹn o ẹni tó bá mọ̀ mí dáadáa tí ò bá bótọ́ ọlọ́run mọ́ra nínú àwọn tó tẹ̀lé mi a sọ pé tí n bá fẹ́ nìkan ló bá màá ní má sọ fún àwọn tó kù o má sì bí má sọ fún àwọn tó kù má sì kàn tí ìwà mi nìyẹn mi ì fẹ́ kí n ṣe nǹkan fún yàn kí etí kejì wá gbọ́ so ẹlòmíì wà ní ó náà gan ó ṣe kí ni èèyàn ń rọ́wọ́ mú láti bí 30 years kò ṣubú kò ní sàárà ni. mo fẹ́ béèrè náà pé nípa fújì bàbá ká má sọ̀rọ̀ fújì ẹ ti lò tó ẹ ti ṣe léyà mélòó nídìí fújì pé ẹ kọ fújì atọ́dún mélòó. mo ti ṣe léyà 33. wow. mo ti ṣe léyà ó jù bẹ́ẹ̀ lọ́dọ̀ mo tá pé ìgbà tí mò ń tẹ̀lé olórin tí bá ṣe mọ́ láti 1985 ẹ̀gbọ́n mi ló ń kọ orin tẹ́bí dẹ̀ jẹ́rẹ́ gbé. ẹ̀gbọ́n yín wo. Alhaji Sulaiman akínwó adémọlá kọfídàtì. ibo náà wà báyìí. wọ́n wà ní Ìbàdàn. wọ́n wà ní Ìbàdàn báyìí. bẹ́ẹ̀ àwọn náà ń kọrin nígbà náà tẹ́ ẹ gbè lẹ́yìn wọn. elégbè lèmi gbà yẹn so lọ́sẹ̀ wípé ẹni tó mọṣẹ́ yìí ó yàtọ̀ sẹ́ni tó kàn yà kọ̀ọ̀kan. yàtọ̀ ń bẹ láàrin ẹni tó mọ tí ń ṣe àwọn tó yẹ kó òjò náà dé tán dàgbé. no ọ̀rọ̀ fújì ó ti kó òbẹ́ lómi ṣe ń pè fújì ó ti nídìí pé orin nìkan kọ́ onídìílàkà àkọ́kọ́ ìní ìtún ọmọnìyàn ṣe ẹlẹ́ẹ̀kejì èjì àti ilé sọ̀rọ̀ dásákà ìkẹta àti mọ ẹ̀tọ́ ìkẹrin àti pé kí ló ṣe ẹlòmíì bí lè tó bá ti fẹ́ kọ fújì bá gbé kóló ni tó bá mọtí ni tó bá mọ bí ṣe wà yìí àwọn èèyàn mi ò fẹ́ káwọn èèyàn bí lífù mi ò mọtí. ẹ̀yin mọtí ìkejì tún kọ́. mi ò mú gbó. ẹlẹ́ẹ̀kejì. tó bá ti mu sìgá nù bí wàá jáde. ẹni pé ẹ kí àwọn kan bìlífù wọn bìlífù. mi ò tẹ́ ẹ̀ mú payá mi ò mọ ẹni tì. opinion tí wọ́n ní. bẹ́ẹ̀ táwọn èèyàn bìlífù náà dẹ̀ gbà pé ká má bìlífù because ibi kòsíkòsí ọmọ wọn ṣe kìnnì yóò yọ nǹkan tó wá ṣẹlẹ̀ omi ni pé ọmọdé ṣègbọ̀nsẹ̀ sásọ àlà
ó fẹ́ yọ fọ̀ ṣé tí tójú bá kú gbígbé ni kí ọ̀dí jágbádùn aṣọ àlà ni aṣọ funfun ni ọmọdé ṣègbọ̀nsẹ̀ sáṣọ àlà ó jàgbẹ́ sáṣọ sábà ẹ wá lọ tọ̀ ẹ fi fọ̀ ẹnu ti mọ́ kì í mọ̀ ìyẹn ní ẹlòmíì fún máa ń gbé tábàlà mú nǹkan kan wọn nígbà so èmi ò kí ẹ pé ẹ mú kò mọ̀. mo rí kinní kan pa yín táwọn èèyàn bá ń bú yín tó bá ń sọ nǹkan ẹ fèsì kí ló dé. nígbà tí nǹkan tí mò ń sọ tó dá mi lójú gbogbo àwọn ọ̀rọ̀ míì tó ṣẹlẹ̀ lọ ẹlòmíì ò mọ tó yẹ kó sọ ẹlòmíì ti ní mi sínú tẹ́lẹ̀ ó lè jẹ́ dáadáa kọ́rẹ́nsì òun bẹ́ẹ̀ lómi mi ó lè jẹ́ pé ojú ò lè fẹ́ rẹ̀ kù tó yà bá ti ọsàn tó bá pọ́n láyé ń sọkò mọ́. ẹlòmíì lò láti gain followers kíákíá. gbogbo nǹkan tá à ń sọ yìí òkè àbálọ àbábọ̀ wa olókùúrò òṣòkúrú àbí kọ̀tán abániṣe ń pa mọ́lú kọ̀tán ẹ tọ́ lẹ́ẹ̀kan sí ẹ tún sọ lẹ́ẹ̀kan sí olókùú lòun ṣe kí ni. òun òṣòkú mọ́ abániṣe ń pa mọ́lú. kí wàá ló kí là ń bá káàkiri kí ló dé kí lè jù. kò sọ̀rọ̀ lórí ẹ̀ mi ò tiẹ̀ ń wo Facebook mi ò ń go. ẹ̀yin àṣàkẹ́lì ẹ bàbá ọ̀nàrẹ́bù ibi tẹ́ ń lọ nìkan lẹ̀ gbájúmọ́. ibi tí mò ń lọ ni àwọn kankan wà téèyàn fi máa ń dá rẹ̀ dúró ó gbé ẹrù dání òun rù lọ láti gbé lọ bí tí kò fẹ́ kó o débùté ẹnìkan wá bẹ̀rẹ̀ wàhálà ó wá gbẹ́rù lé obìnrin ìjà ó ní gbé débẹ̀ ó ní gẹ̀yìn ó ní gbé débẹ̀ so tó bá ti gbẹ́rù dání Táyé ti fèsì ẹ̀ kò ń gbẹ́rù lọ wọ́n fẹ́ kó o gbẹ́rù yẹn lẹ̀ ni má gbé sílẹ̀ má ṣe kíni tẹ bá wùmí lórí stage mò ń ṣe fàájì rẹ mò ń kọrin náà mò ń ṣe tèmi lọ. ṣùgbọ́n ẹ fẹ́ bínú ẹ bínú gbà kan tẹ bínú gan ṣé ọ̀rọ̀ ń bẹ ọ̀rọ̀ wà ẹ lọ́rọ̀ wà ẹ fẹ́ sọ ọ̀rọ̀ ọjọ́ mi ni o ọ̀rọ̀ ọjọ́ mi ni ọ̀rọ̀ ọjọ́ mi ni. ọ̀rọ̀ ọjọ́ mi ni ẹ má ṣe ká lọ bẹ̀. ò náà ni ẹjọ́ kan wà mo rí tẹ ẹ bínú tẹ ẹ fọwọ́ sórí ẹ bínú gbà náà ṣùgbọ́n. ṣe rí àwọn àgbà ẹ má jẹ́ kí n máa kúrò kó lè yá àwọn so ṣe rí tí èèyàn bá kẹrù inú ẹrú bàjẹ́ o tàbá ṣe kí ni tàbá kẹ ọ̀rọ̀ tí mò ń sọ ń dáná lọ kì í sọ̀rọ̀ bínú ṣe ó dàbí pé káàbà máa ṣe wá sí tábà fi máa ṣe wá sí wa yóò bá sọ̀rọ̀ yóò bá nígbà tó jẹ́ pé nǹkan tó ń sọ yìí ẹlòmíì kọrin kò yé ẹlòmíì kọrin tó ní bí ò bá nílùú kò lè kọrin ẹ fi wé ìlú èyìnbó tá a máa ń lọ tó lórí mi ò bá ti rí nílùú báyìí yóò dàrú ni tí ò bá ti rí lẹ́gbẹ̀ẹ́ yóò dàrú ni so ká fi wé pé ókè ọ̀rọ̀ lẹ́ ń sọ yìí tẹ bá rí nǹkan tẹ mọ̀ pé fáàtì lẹ́ ń sọ kẹ́nìkan wá tákù làbẹ́ pé ìsàlẹ̀wọlá nǹkan tó sọ yìí rọ́ nìkan kan tí ó sì ṣe ju ìsàlẹ̀wọlá tó lọ́ọ́ fi ṣẹlẹ̀ tí wọ́n máa kí tí yà fi ìbínú tẹ̀ rí yẹn ẹ̀yin ara kò mọ̀ pé òun ẹ jẹ́ ká gbé kúrò. ẹ jẹ́ ká kúrò ń bẹ̀ bàbá ẹnìkan bẹ̀ ṣé ò Fuji ànábì lọ́mọ́lé nọ́mbà wa ẹ dákun bó ló ṣe jẹ́ sí i. it's my brother ọ̀gá mi lè tún ní. ta ni. Pasuma brother mi ni ọ̀gá mi so àwọn èèyàn sì mí gbọ́ lórí ọ̀rọ̀ mi ò fẹ́ lọ pààtì yẹn. tọ́ bá ní ẹ kàn ṣàpèjúwe Paso ní gbólóhùn kan. Paso ṣe rí mo sọ àwọn ọ̀rọ̀ kan tá a bá padà sí ọ̀rọ̀ yẹn nǹkan mi ò tún dìde so better kẹ́ẹ̀dẹ́kẹ́ ká fi bí ọ̀rọ̀ Saheed Osupa ó ní olúfimọ́ torí tá a bá sọ ẹlòmíì tí ò mọ Fuji tí ò mọ kankan a kan sọ̀rọ̀ nǹkan mi àti owó dìde tí máa ń ṣàpèjúwe Paso nìsín ẹlòmíì ò sì mí gbọ́. kò ní bẹ́ẹ̀ ṣe finú ṣe kò ní rí bẹ́ẹ̀. kò ní ẹlòmíì Paso máa rí ọmọ kan tí mò ń sọ àjọ ẹni tẹ́ ẹjọ́ wà láti 1993. ìmùlẹ̀ nù tẹ́ ẹjọ́ wà pọ̀. kíkọ́ tá à ń pè mí ní sọ̀rọ̀ sọ lójú Pasuma. ìgbà àwọn tí ń gbọ́ àwọn ó gbọ́. ṣùgbọ́n àwọn míì gbé ọ̀rọ̀ yẹn lọ kọlu ara wọn ṣé àwọn tó má lè ti gbọ́rọ̀ kọlu ara wọn míì tẹ́lómi bá sá sẹ́yìn ó lè affect style. so tó mọ̀ wípé ẹ má jẹ́ ká sọ̀rọ̀ lọ́bẹ̀ ó ní làákàyè nínú tó níwọ̀n ti tèmi lọ́dọ̀ lọ sọ wípé làákàyè dàbí omi òkun ni ó wá ní ẹyẹ kan wọ bẹ ó sì mú mi báyìí ó ní inú omi tẹyẹ mu ó ní làákàyè tí gbogbo Nàìjíríà ní tí gbogbo ayé yìí ìyókù òní omi so gẹ́gẹ́ bá a ṣe gbọ́ so tí máa ní mo ní làákàyè ẹni tó bá ń gbọ́rọ̀ tó bá mọ̀ ọ̀rọ̀ gbọ́ tó mọ ojú ẹlòmíì mọ̀ ọ̀rọ̀ gbọ́ kò mọ ojú wò body language wa ojú tó yàn fi ń sọ̀rọ̀ wa ìdìbò ìtẹ́sẹ̀ sọ̀rọ̀ gan wa mẹ́tẹ̀ẹ̀ta ni o gbọ́dọ̀ mọ̀.
torí ìgbà tí ìjà náà ń ṣẹlẹ̀ adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bó ti lọlẹ̀ inú mi sì dùn ọ̀pọ̀lọpọ̀ inú wọn dùn pé ọbẹ̀ ti sọ torí nígbà náà gbà tó ojú ogun le pẹ̀lú àwọn onífújì kan ibi ìjà làpá ọ̀pọ̀lọpọ̀ ti máa ń ráyè blow pé ìjà yìí bóyá season ni pé bóyá yóò lo bí oṣù mẹ́ta ọdún kan o tí gbogbo ẹ̀ ó máa lọ ṣùgbọ́n ẹ kàn bọ́ta ẹ kàn sọ pé ó yá mi ò kò sí jà. nígbà tó jẹ́ wípé ṣé ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ ti láwọn láǹbẹ̀. èmi kàn sọ mo kàn pé ẹ mọ́ padà bẹ́ẹ̀ mo kàn wò pé kí ló dé tẹ́ ẹ kàn bí pé ẹ fẹ́ jà pé ìjà ò dọ́là ẹ fẹ́ fìjà blow ẹ ti blow already. olóòtú ṣé kọ́rẹ́nsì tí ó dówájú yìí ṣé ìjà ni mo fi débi tí mo dé. rárá. ṣé ẹ gbọ́ pé mo bẹ́ẹ̀ nìkan jà ni mo bẹ́ẹ̀ nìkan. jẹ́jẹ́ mi mò ń lọ èmi ni mo rà kí ni mo gbé nígbà tí èèyàn bá ti wà tó bá ti jó ní làákàyè yóò sọ̀rọ̀ tí yóò lè ní làákàyè ṣé wàá rí ẹni tó gbọ́n ó mọ ẹni tó gbọ́n ẹni tó já ó mọ ẹni tó já ẹni tó yé mọ ẹni tó yé ẹni tó gbọ́n àti ẹni tó gbọ́n mọ ṣùgbọ́n òun mú gọ̀ wọn èèyàn mara wọn tí ẹni tó wá gbọ́n bá sọ fẹ́ni tó gọ̀ yóò wá di wàhálà so òun ni tí ọlọ́gbọ́n bá ti ń sọ̀rọ̀ yóò sọ fẹ́ni tó gọ̀ kó gọ̀ so ká fẹ́ ká má sọ̀rọ̀ kí wọ́n kálukú máa lọ́gbọ́n náà tí ó fi débi tó lọ ìgbà wo láàbọ̀lẹ̀ tí èèyàn bá ti pé 50 wọ́n ti ń sòkú 52 àti lọ ṣeré fún yàn tó sọ pé ìyá àwọn 52 tó dẹ̀ náwó tó nára wọ́n ti ń sòkú 60 tí wọ́n náwó tó jẹ́ pé gbogbo nílùú yìí náà ni ìbílẹ̀ ni wá ààrẹ ni tó sòkú òkú ìyá rẹ̀ tó ti di ọmọ tí ìyá ẹ̀ jẹ́ 49. bàbá honorable grandpa alára ní gbára níyì ẹ gbàgbé grandpa ni bàbá honorable bàbá ẹ ń fẹ́ kẹ́ ṣàpèjúwe èèyàn méjì kan fún mi bàbá K1 the ultimate báwo lẹ ṣe lè ṣàpèjúwe wọn Olúfimọ Àyìnlá Òṣùpá Sàrídán pápá ẹ ṣàpèjúwe wọn bóun náà ṣe jẹ́ sí yín méjì nǹkan tí mo kàn fẹ́ múnú. Olúfimọ Saheed Òṣùpá is my brother Ìbàdàn àwọn àbànà ìdí náírà wa ìwọ̀n ṣe ń tó gbéra kàṣí pé nǹkan kan náà ni wa náà kú jù mí lọ age Òṣùpá jù mí lọ age so kí ni mo fẹ́ sọ pé kò jù mí lọ. ṣùgbọ́n àjọṣepọ̀ ń bẹ láàrin yín. kí lè àfi sí ló fẹ́ ṣẹlẹ̀ mo ṣe ìyàwó ọmọ mi ì pé Òṣùpá wá mo ṣe sílé ṣé bí ẹgbẹ́ yẹn sọ lórí stage náà pé Táyé ò pè mí síbí o ṣùgbọ́n òun láìkí oríire ẹni tí mo respect ni kò sí nǹkan kan ní àyàn orin ó máa lọ báyìí ni ẹlòmíì ò mọ Òṣùpá lè kọrin nìkan ní kọrẹ́nsì ló ń bá wí nítorí wípé ó sì lè má jẹ kọrẹ́nsì ó lè jẹ ọ̀rọ̀ máa ń jọra wọn òwe máa ń jọra mo ti pòwe mí bí tó pẹ́ ẹlòmíì ló ń bá wí so ẹlòmíì tó bá Òṣùpá kí ló Òṣùpá fẹ́ kọrin fún mi fún kí mo fẹ́ ẹni tí mo wá jẹ dáadáa rí Òṣùpá yà ó dẹ̀ máa jọ. tẹ wá já Òṣùpá dáadáa ẹ fẹ́ jó. mo respect brother yẹn he's a very mature person like Pasuma but ẹni tó bá kàn ti nínú fùfù nímọ̀ yìí pé he's a mature but ó ti change nígbà yẹn gan tí àgbà ọtí ẹ̀ tí ì dé bá àìmọye àtijọ́ sọ̀rọ̀ lórí fóònù mi ní brother ó ti mi láyé tiẹ̀ ni wà láyé tàbí mo mọ̀ pé ó máa ń bú mọ́ ta sí mi ebi torí Pasuma ní Òṣùpá ọ̀sẹ̀ mi náà ó dẹ̀ mature nígbà tí ẹ̀gbọ́n yẹn máa sọ ní currency because I know that you are loyal to your boss that's why mo máa ń fi sọ fáwọn tó ń tẹ̀lé mi pé rí ìyẹn láti bí 30 years ó dẹ̀ dúró ti dì máa yìí mo pàbí mo yàbí dúró mo ní Òṣùpá ó lè jẹ́ gbọ́n mi ò tẹ̀lé ẹ o Òṣùpá jọ wà lórí stage báyìí wọ́n ní brother mi ní Òṣùpá o ṣùgbọ́n Pasuma ni mo tẹ̀lé o ó ní mẹ́tọ̀ tèmi tá a jọ wà o ṣé nígbà tó bá dìjà kí wọ́n á ní mo padà lẹ́yìn Pasuma mo sọ lójú Òṣùpá kí sí pé mo sọ lẹ́yìn a tún sọ lórí fóònù. bó tiẹ̀ rí kíní tẹ̀ ẹ̀sẹ̀ sí orin yín ẹ̀yìn ẹ lọ́ máa wo orin ẹ lọ́ máa gbọ́ ẹ̀yà kẹ́ lọ́ máa download ẹ̀ ni wọ́n pé tẹ̀ ẹ̀sẹ̀ ṣe track 5 ẹ sì fi kí ìyá Pasuma mo gbọ́ dáadáa láti bẹ̀rẹ̀ dópin ẹ tiẹ̀ dúró náà jẹ́ ń lò kán bẹ́ẹ̀ jẹ́ ń lò kán nú orin yín. ìyá Pasuma dúró jẹ́ ń sọ̀rọ̀. ìyá Pasuma ìyá dáadáa ni ìyá yẹn wà nínú ẹni tí ò jẹ́ kémi àti Pasuma jà láti bí 20 something years
tí mo bá sí nǹkan kan tó bá bí mi láti kú ọkọ mi èmi lọkọ ìyá yẹn ọkọ mi ìdí ìyá yẹn máa kì mí ìyá àwọn tó bá ń wò mí ti máa mọ ọkọ tó mọ̀ sọ ìyá yẹn máa ṣe kí ni no very very abiam. ẹ jẹ́ n play fún mi bàbá ìta jẹ́. so gbèsè torí ẹnì kankan mo ṣe kí mọ̀mọ́ yẹn ìyá yẹn ẹni gbọ́dọ̀ kí ìyá yẹn ìyá mi ni ìyá dáadáa ni ìyá ó ti máa yé alájí pé nǹkan lọ so mo fọ̀rọ̀ rírà mi wò ni kọ́lọ́ jẹ́ mi màmá mi ìyá yẹn ó ní part tó kó nígbèsè ayé yìí tó gbé kó nígbèsè ayé Pasuma. ẹ ṣeun bọ̀. ti lọ bí ọ̀sẹ̀ méjì báyìí. bí ọ̀sẹ̀ bíi méjì. ìgbà tá à ń sọ̀rọ̀ ní abẹ́ aṣọ ẹ̀ ń sọ̀rọ̀ nípa orin yìí pé torí àwọn èèyàn ti fẹ́ jọ wá lẹ́nu pa pé orin yìí o ibo làwọn ó ti rí o ibo ni wọ́n ti ṣe o a ti sọ fún wọn pé wọ́n ní wọ́n pé ni orin yìí báyìí Alhaji. orin tí ó ṣẹ́ni báyé bá ṣe ń lọ báyé bá ṣe ń yé ẹ̀dá ẹ̀dá fi kọ́ gbọ́ o báyé bá ṣe ń yé ẹ̀dá ẹ̀dá tó wà ní orin ṣẹ́ni ibi táyé bá ń yí sí mo kọ̀ ẹ̀ mo ní báyé bá ń yí ká máa báyé yí sígbà bá ń yí 16 years ago ó dàbí tèmi nǹkan pẹ̀lú olórin ni pé kẹ́ẹ̀kọrin kó má súnyàn ó dẹ̀ ṣeéṣe ọ̀rọ̀ mi wà tẹ́ pé tẹ́ bá ti sọ kò ní tán lẹ̀ ṣé ká gbogbo ọ̀rọ̀ tá à ń sọ ni ò ní tán lẹ̀ ní ọ̀rọ̀ àní rí ní ìsọdí ẹ̀ ní gbogbo ọ̀rọ̀ tá a sọ ń sìn ìbéèrè tẹ́ ti béèrè lọ́wọ́ mi ọ̀rọ̀ mi wà tí mo sọ tẹ́ pé kò ní tán lẹ̀. ẹ̀yin blogger tẹ́ ẹ bá kọ́ọ̀tì ẹ yọ láti ìbẹ̀rẹ̀ ẹ mọ̀ kọ́ọ̀tì àárín torí àárín náà máa ń kọ́ọ̀tì. àwọn fẹ́ tajà tí wọ́n ní. kò káyé gan. nǹkan tẹ́ bẹ̀rẹ̀ ló bá rí kọ́ọ̀tì mi ò sọ àsọbàjẹ́ mi ì dẹ̀. fúlù tiẹ̀ bẹ́ẹ̀ fúlù rẹ̀ ń bẹ. fúlù ẹ̀ wá. nípa orin yìí wọ́n ní wọ́n pé àwọn tán bá gbọ́ orin yìí àwọn tí ń gbọ́ káàkiri àwọn tán bá wà lórí Facebook ni àwọn tí ń bẹ lórí Instagram ni ẹ dákun báwo ni wọ́n ó ṣe ẹ sọ pé challenge kan bẹ. just track wọ́n ní wọ́n pè é just bí 6 verse tó di pé mo kì í ẹni tó bá ti kọ́ tí ẹni ò ṣèkì owó tí o respect mi náà. ṣe ti gbọ́ báwọn bàbá ọ̀nàrẹ́bù ní. tó kọ̀ lọ ṣe fídíò tó kọ̀ kọ́ tẹ́lẹ̀ bá ṣèkì máa mọ̀ o. wọ́n ló ń bú mi lẹ́yìn mi tó tún fẹjọ́ mi sùn. ẹni tó yìn mí lójú mi tó tún ṣàdúrà fún mi. ìyẹn ò kọ́ mi ṣe bẹ́yìn mi mo ti dán yẹn wò mo ní ìbéèrè mi ò ráyè gbogbo wọn ni wọ́n pè é ibi tí mo ti sọ̀rọ̀ ẹ̀yìn wà ibi tí mo ní wọ́n ní wọ́n pè wà so kó bá ṣe mistake tó bá ti ṣe mistake kó má wọlé kó kàn táàgì yín kó táàgì mi kó lè pè láwọlá. ṣe ti gbọ́ bá tẹ́ ẹ bá ti ṣe wọ́n ní wọ́n pé challenge wọ́n ní wọ́n pé challenge ni ò ṣe ti gbọ́ bá tẹ́ ẹ bá ti kọ́ first ẹ kàn kọ́ dáadáa bí wọ́n ti kọ́ ẹ táàgì bàbá ọ̀nàrẹ́bù ẹ táàgì wọn lórí TikTok wọn lórí Facebook wọn lórí Instagram kí ni TikTok wọn Taye Currency Official òun ni lórí TikTok lórí Facebook ńkọ́ Taye Currency lórí Instagram Taye Official Taye Currency ẹ kàn kọ́ ẹjá ẹ̀yin èèyàn mo trust yín ẹ táàgì wọn á mọ̀ mú ẹyọ kọ̀ọ̀kan láàmọ̀ mú lọ́sọ̀ọ̀sẹ̀ èyí tẹ́ bá ti gùdù dáadáa pọ̀ pàtó lórí TikTok ẹ lọ ẹ táàgì ẹ̀ kò sí bẹ́ẹ̀ yẹ táàgì tẹ́yìn fọ́lò rẹ̀ ẹ fọ́lò rẹ̀ á ti fọ́lò rẹ̀ ẹ táàgì ẹ̀ wọ́n ní wọ́n pé challenge ni wọ́n ní wọ́n pé challenge ẹ já lọ ẹ̀yin ẹ má gbàgbé nípa káàṣì ẹ o káàṣì ẹ má gbàgbé wọ́n ti ń gbẹ́nu sí káàkiri àbánirébù ẹ ti mọ̀ gbọ́ pa káàṣì ẹ káàkiri Lágelú káàṣì ẹ ṣe ti gbọ́ bá ẹ̀yin èèyàn 500. èmi náà ń ṣètò mi náà nípa mo ní ìdòwò. àbá ẹ sọ fáwọn ará ilé pé ẹ bá sọ fún wọn bàbá pé nípa káàṣì ẹ. nípa káàṣì ẹ ẹ má fi ṣeré o gbogbo ọjọ́ tí ire mi bá tẹ̀ mí lọ́wọ́ èmi ò ní gbẹ́yìn o. àmín. káàṣì yẹn gẹ́gẹ́ ẹ má fi ṣeré o. ẹlòmíì wà tó jẹ́ pé ẹlòmíì ti dé lórí ilé nítorí pé láyé ìgbà tó ń ṣe lọ́tírì wọ́n bẹ̀ títí kò lọ sí. wọ́n padà pè. ẹ sọ fún wọn ẹ ta káàṣì ẹ. ẹ lọ ta káàṣì ẹ o. ó ti tán. kò dáyé pa 500. ẹ ti ṣeun ẹ ṣeun bàbá ọ̀nàrẹ́bù ẹ ṣe ẹjẹ́ àmọ́ fílẹ̀ mọ̀ sí lọ bàbá ẹ wò lágbára Ọlọ́run ẹ mọ̀ bẹ́ẹ̀ ni o lágbára Ọlọ́run àwa ń lọ Gbénga Ọláyíwọlá ó yàtọ̀. Lovers all over the world a lérò pé ẹ farabalẹ̀ wo fídíò wa yìí tẹ́ ẹ bá farabalẹ̀ wò kí ni òye tiyín nínú gbogbo ọ̀rọ̀ tí Alhaji Taye Currency tí wọ́n sọ yìí and then àwa èèyàn àwa máa ń especially àwa fans àwa máa ń sábà dá ìjà sílẹ̀ lọ́pọ̀lọpọ̀ láàrin àwọn olórin tí ó dẹ̀ yẹ kó máa rí bẹ́ẹ̀
kò yẹ kó máa rí bẹ́ẹ̀ rárá because gbogbo wọn náà ni wọ́n múnú wa dùn, gbogbo wọn ni wọ́n múnú wa dùn. So kò yẹ ká jẹ́ kí a máa jẹ́ kó jẹ́ àti ọ̀dọ̀ àwa fans ní gbogbo àwọn tó máa díjàlẹ̀ láàrin wọn ló yẹ kó ti máa wáyé. So a rọ ẹ̀yin fans ẹ jọ̀ọ́ a lot of àwọn èèyàn tán bá ti ẹ̀ under comment section oríṣiríṣi èpè náà máa ń ṣẹ́ tí ò yẹ kó rí bẹ́ẹ̀. So ẹ̀yin fans wa ẹ jẹ́ ká mọ opinion ti yín, ẹ̀yin tẹ́ bá come across the video ẹ jẹ́ ká mọ opinion ti yín. So ẹ comment, ẹ subscribe, ẹ like, ẹ share àwọn videos wa. So we love you all. Thanks for watching.